kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àbámẹ́ta ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni àwọn orísun ìsọtẹ́lẹ̀ apá kìíní àkọsórí àtàníwé Èzíkẹ́lì orí 14 ẹsẹ̀ 4 èyí tó kà báyìí wípé nítorí náà sọ fún wọn kí o sì wí fún wọn pé báyìí ni Olúwa Ọlọ́run wí, olúkúlùkù ọkùnrin ilé Ísírẹ́lì tí ó gbé òrìṣà rẹ̀ sí ọkàn rẹ̀ tí ó sì fi ohun ìdìgbòlù àìṣedéédé rẹ̀ síwájú rẹ̀ tí ó sì wá sọ́dọ̀ wòlíì, èmi Olúwa yóò dá ẹni tí ó wá lóhùn gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ òrìṣà rẹ̀. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Àwọn àsọtẹ́lẹ̀ máa ń wá láti orísun mẹ́ta pàtàkì: èṣù, ẹ̀mí ènìyàn àti ẹ̀mí mímọ́. Lónìí, màá jíròrò lórí àwọn àsọtẹ́lẹ̀ tó wá láti inú ẹ̀mí ènìyàn. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n ń sọ̀rọ̀ níbí. Nígbà tí ìsọtẹ́lẹ̀ bá wá láti ẹ̀mí ènìyàn, wọn yóò sọ àwọn ohun kan tí wọ́n rò pé yóò ṣẹlẹ̀, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà wọn kò ní ṣẹlẹ̀. Ní ọ̀pọ̀ ìgbà, orí ènìyàn lè wú kí ó sì ronú ní àkókò yẹn pé òun ti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀wẹ̀, ó lè jẹ́ pé ẹni náà gbọ́ láti inú ẹ̀mí ènìyàn rẹ̀. Ìdí nìyí tí o fi gbọ́dọ̀ fi ìmọ̀sílára rẹ sí abẹ́ àbójútó nígbàkúgbà tí o bá fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, kí o má bàa gbọ́ láti inú ẹ̀mí ènìyàn rẹ kí o sì rò pé o gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tí o bá ń retí láti gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, tí ọkàn rẹ wà lórí èsì kan pàtó tí o fẹ́, ó ṣeéṣe kí o gbọ́ ìdánilójú èsì láti inú ẹ̀mí ènìyàn rẹ kí o sì rò pé Ọlọ́run ti sọ̀rọ̀. Nígbà tí mo kéré díẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́, tí àwọn àmì sì wà pé màá máa rin ìrìn àjò léraléra fún àwọn iṣẹ́ ìránṣẹ́, ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú kan fún mi ní àwọn ètò ìrìnnà kan tó dára. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Inú mi dùn sí ètò náà, mo sì sọ tẹ́lẹ̀ pé ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú náà yóò gbèrú, wọn kò sì ní rí àjálù kankan. Láìpẹ́ lẹ́yìn ìkéde mi, ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú náà ní ìjàmbá ọkọ̀ òfurufú tó já. Mi ò bá ti gbàdúrà fún wọn kí n sì súre fún wọn. Dípò bẹ́ẹ̀, mo sọ tẹ́lẹ̀ látàrí ìmọ̀sílára mi. Tí o kò bá jọ̀wọ́ ìmọ̀sílára rẹ kí o sì gba Ọlọ́run láàyè láti wádìí ọkàn rẹ̀ ní tòótọ́, ìwọ yóò gbọ́ àwọn òrìṣà ọkàn rẹ tí ó ń fún ọ ní àṣẹ láti tẹ̀síwájú nígbà tí o bá tọ Ọlọ́run wá fún ìtọ́ni rẹ̀ nínú àdúrà. Fún àpẹẹrẹ, tí ọmọbìnrin kan bá béèrè lọ́wọ́ Ọlọ́run nípa èyí tó jẹ́ ìfẹ́ rẹ̀ nínú àwọn tó fẹ́ láti fi ṣe ọkọ, ó nílò láti kó ara rẹ̀ ní ìjánu nípa èyí tí ó wù ú jùlọ lọ́kàn, kí ó sì fún Ọlọ́run ní gbogbo ìṣàkóso nípa ọ̀rọ̀ náà tí ó bá fẹ́ gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀ ní tòótọ́. Tí ó bá bi Ọlọ́run nípa ìfẹ́ rẹ̀ ṣùgbọ́n tí ó rí i pé ọkàn rẹ̀ wà lórí èyí tí ó fẹ́ràn ní àsìkò àdúrà rẹ̀, kí ó wá ẹnìkan tí kò mọ̀ rí láti gbàdúrà pẹ̀lú rẹ̀, nítorí ó lè gbọ́ láti ẹ̀mí inú rẹ̀ tó ń sọ fún un pé kí ó tẹ̀síwájú pẹ̀lú èyí tí ó yàn láàyò. O gbọ́dọ̀ gbọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run ní tòótọ́, nítorí ẹsẹ̀ àkọ́sórí tòní sọ pé tí o bá tọ wòlíì lọ pẹ̀lú òrìṣà ní ọkàn rẹ, Ọlọ́run yóò dá ọ lóhùn gẹ́gẹ́ bí àwọn òrìṣà náà. Olùfẹ́, kọ́ ẹ̀mí ènìyàn inú rẹ láti jọ̀wọ́ fún Ọlọ́run pátápátá, torí pé nígbàkúgbà tí o bá nílò láti gbọ́ láti ọ̀dọ̀ rẹ̀, kí ìmọ̀sílára rẹ má bàa dá sí ìtọ́ni rẹ̀. Ka Èzíkẹ́lì orí 14 ẹsẹ̀ 1 dé 7. Bíbélì ní ọdún kan. Kọ́ríńtì kìíní orí 1 dé 4. Kókó àdúrà. Bàbá, jọ̀wọ́ wádìí mi kí o sì mú gbogbo òrìṣà inú ọkàn mi kúrò tí ó lè dènà mi láti gbọ́ ohùn rẹ dáadáa. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. A tún tẹ ọ̀run ṣíṣí orí ìrìn sí WhatsApp. Tí o bá fẹ́ irú èyí, tẹ nọ́mbà rẹ sí wa kí a lè máa fi ránṣẹ́ sí ọ lójoojúmọ́.
kí ẹnìkan kó ké hallelujah.